ẹ̀yin èèyàn ó ti wá dójú ẹ̀ pátápátá báyìí o. Ẹ wo bí àtijẹ àtimú ṣe di ogun fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A máa bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri ní Nàìjíríà ni o. Ẹ rò pé kò sí peace wà lẹ́kọ̀ọ́. A máa lọ sínú government house lọ́ máa pa àwọn èèyàn because ẹ wo nǹkan tẹ́ ń ṣe. You are putting stress on Nigeria. Turkey ẹyọ kan ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ ó ti di 4,000 naira. Síbẹ̀síbẹ̀ ààrẹ Tinubu fárígá o. Wọ́n ní wípé àwọn ò ní ṣí bọ́dà, bẹ́ẹ̀ sì ni àwọn ò ní ṣe ìgbésẹ̀ kankan láti mójútó iye tí à ń ra nǹkan lọ́jà. Ṣèbí lọ́jọ́ kìíní àná tí gbogbo àwọn tó mòye láàrin ìlú tí wọ́n ń pariwo fún wọn wípé ká má fi ẹ̀yà yan èèyàn sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo àwa ọmọ Yorùbá à ń pariwo wípé àwa ló kàn. Ó ti wá kàn wá báyìí, kí kálukú mọ̀ báyìí ló kù. DIGINAIJA television lẹ́wà yìí, ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa, gbogbo ohun tẹ́ ẹ bá tún lérò nípa ọ̀rọ̀ tá a mú wá sórí ètò lónìí ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì, kẹ́sì máa fi fídíò yìí ṣọwọ́ sí àwọn èèyàn káàkiri. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn, láìpẹ́ yìí ni ààrẹ Tinubu tún ṣe ìpàdé o pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ 16 tó wà ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ ni ìpàdé náà ní gbogbo ìgbà àìrí nǹkan kan tó máa ń yọrí rẹ̀. Nínú ìpàdé ọ̀hún náà ti wá sọ àwọn ìgbésẹ̀ tí àwọn yóò gbé láti lè mójútó ọ̀wọ́n gógó oúnjẹ tó wà ní orílẹ̀-èdè yìí báyìí. Nínú nǹkan tí ààrẹ Tinubu wá ń sọ, nǹkan mẹ́ta lèmi mú wá fún yín lórí ètò lónìí láti jẹ́ kí àjọjọ yànnàná ẹ̀. Ọ̀kan lára wọn ni wípé ààrẹ Tinubu sọ wípé àwọn ò ní ṣí bọ́dà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, pé àwọn ò sì ní ṣe àmójútó iye tí à ń ra nǹkan lọ́jà, ṣùgbọ́n àwọn ó ṣe ìrónilágbára fún gbogbo àwọn àgbẹ̀ láti lè máa produce ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí a nílò lórílẹ̀‐èdè yìí ju ti tẹ́lẹ̀ lọ. Àmọ́ ààrẹ Tinubu wọ́n kọ̀ láti ṣàlàyé fún wa nípa nǹkan táwọn ti pèsè sílẹ̀ láti dáàbò bo àwọn àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn wọn lórí oko. Màálù wọn ò jẹ́ agbádùn, kò sóúnjẹ lu alárokọ̀ mọ́, àló jẹjẹ mọ́. Gbogbo tìmọ́tì mo wá gbìyànjú gan sí, wọ́n jẹ gbogbo ẹ̀ pátá. Opó sì ni mí lọ́kọ̀. Ṣèbẹ́yìn náà rí bí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe ń pa gbogbo àwọn àgbẹ̀ káàkiri orí oko, bẹ́ẹ̀ ni wọ́n ń jí wọn gbé, bẹ́ẹ̀ sì ni wọ́n ń kó màálù wọlé láì fòyà láti wá jẹ gbogbo nǹkan ọ̀gbìn táwọn àgbẹ̀ gbìn sórí oko. Kí ni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ yìí? Wọ́n ṣe nǹkan kan sí, wọ́n kàn sọ pé àwọn ò mọ̀ ró wọn lágbára. Irú agbára wo náà fẹ́ ró àwọn àgbẹ̀ pẹ̀lú gbogbo ìbẹ̀rùbojo tó ti wà lọ́kàn gbogbo wọn láti lè lọ sínú oko gan láti lọ ṣiṣẹ́? Ṣé ẹ rí wípé àti ìrí nǹkan kan, a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀ ni. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí ààrẹ Tinubu tún sọ ni wípé kí gbogbo àwọn gómìnà kí wọ́n lọ pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ láti lè mú ìdàgbàsókè dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, ẹ bá mi bí ààrẹ Tinubu wípé láti ìgbà tí àwọn fúnra wọn ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí, iṣẹ́ mélòó ni wọ́n ti pèsè fún àwọn ọ̀dọ́ láti ṣe, èyí tí ìjọba Buhari gan pèsè lásìkò tó wà lórí oyè, ìyẹn empower. Dòní yìí wọ́n sì ń jẹ àwọn ọmọ tó ṣiṣẹ́ empower wọn ní owó oṣù 8 gbáko tí wọn ò tí ì san, wọn sì pẹnu lù rárá. Síbẹ̀ ṣé àwọn gómìnà tí wọn ò tí ì lè san 30,000 naira minimum wage fún àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n tún ń pèsè iṣẹ́ mìíràn fún àwọn ọ̀dọ́ tí wọ́n sì lè máa sanwó wọn lóòrèkóòrè? Ṣé ẹ rí wípé wọ́n mú wa lọ́gọ̀ gidi gan ni. Pátírì tí ààrẹ Tinubu tún mẹ́nubà ní wípé kí gbogbo àwọn gómìnà o kí wọ́n padà lọ sílé o, kán sì rí i dájú wípé àwọn sanwó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba wọn lóòrèkóòrè. Wọ́n ní leaders lead by example ni. Ṣé ìjọba ààrẹ Tinubu ti gbàgbé wípé 35,000 naira tí wọ́n promise àjọ labour lọ́jọ́sí wípé àwọn ò mọ̀ sọ fún federal workers lóṣooṣù láti lè mú ìdẹ̀ra dé bá wọn pẹ̀lú subsidy epo tí wọ́n yọ? Ẹ bá mi bí ààrẹ Tinubu wípé oṣù mélòó ni wọ́n san 35,000 naira yìí dà? Ṣé ìjọba ṣé in tí àwọn fúnra wọn ò tí ì ṣe ni wọ́n expect pé kí gbogbo àwọn gómìnà kan lọ mọ̀ ṣe?
ẹ wò ìbéèrè kan péré lèmi ní fún gbogbo wa ká tó kúrò lórí ètò lónìí o òun náà sì ní wípé níbo lẹ lérò wípé a lè farada gbogbo bí nǹkan ṣe wọ́n lọ́jà báyìí ráìsì wọ́n ẹ̀wà wọ́n gàrí wọ́n búrẹ́dì tó jó ń jẹ mẹ̀kúnnù òun gan gbówó lórí àti ra pure water fún ẹlòmíràn ó dogun ó dọ̀tẹ̀ ẹ wò ó títí dìgbà míì tèmi ó tún padà mú nǹkan mìíràn tó bá tún ń lọ wá sí etí gbọ̀yìn DIGINAIJA television rèé ẹ má gbàgbé ẹ máa bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ láìkí fídíò wa gbogbo èrò ọkàn yín pátá ẹ máa sọ sí kọ́mẹ́ǹtì kẹ́ ẹ dẹ̀ máa fún fídíò yìí káàkiri ó dàbọ̀.